Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Sheikh Waliyullahi Ayọ̀ Ọ̀tẹ́gbẹ̀yẹ tí mo jẹ́ ìmáàmù àgbà fún Ìlálùkan níjọba ìbílẹ̀ Lágelú ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lóde Nàìjíríà. A wá síbí ní òní láti wá sọ fún wa nípa mọ́sálásí wa tí à ń kọ́ lọ́wọ́, mọ́sálásí tuntun fún Ìlálùkan, Central Mosque tuntun fún Ìlálùkan, èyí tí à ń kọ́ lọ́wọ́ láti ọdún 2014 tí a ò tí ì parí ẹ̀ di òní, tó túmọ̀ sí wípé ọdún yìí ló di ọdún kẹwàá tí a ti bẹ̀rẹ̀ mọ́sálásí náà. A wá fẹ́ wá sọ fún àwọn èèyàn wa lórí bí mọ́sálásí náà bí Ọlọ́run ṣe parí ẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn lórí owó. Ọlọ́run ọba ọgbà àgbẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ìta mọ́sálásí náà ni ẹ̀ ń wò yìí pẹ̀lú ògo Ọlọ́run tó adé nínú ilé á ti máa sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa lọ́wọ́ bá a kalẹ̀. A fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin wa tí ẹ ti náwó sí wa nípa èyí tí a ṣe fún wa ní àkọ́kọ́ nípa fídíò tí a kọ́ ṣe, ọwọ́ tí ẹ nà sí wa Ọlọ́run ní kí a rí pẹ̀lú ògo Ọlọ́run àti owó tó lé ní 1 million naira. Owó tó lé 1 million láti pẹ̀lú ògo Ọlọ́run. A tún yẹ ká tó dúpẹ́ lọ́wọ́ yín tó gbé yìí ní kẹ́hìn sí mí wọ́n á ti dúpẹ́ ẹ̀mí tó fi ẹ̀mí ìmọ̀ràn sí wa ń pa pé ẹ̀mí ṣe fún wa sí. Nítorí náà tàbí ká tún sọ fún yín àti pé ìjà akọ́ṣe wọ́n ní pé account details ọ̀hàn dáadáa láwọn ní pé ká tún sì mí kó bá hàn kẹ́lẹ́ bá rí dára bá ṣe. Kẹ́tùmọ̀ bí tọ́wọ̀ dé dúró nìyí o. Kí bá sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ilé ẹ́ńjìnì yìí, bá sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ilé mẹ́mbàr tí máa dúró sí ibi tí máa ti máa dúró tó ra jókòó before sermon ní ọjọ́ Jímọ̀ ó nìyí Ọlọ́run gbà fún wa. Bí mọ́sálásí Nàìjíríà tó wù yìí o, dẹ́kìn olókù òkè ní ilé àwọn obìnrin wà àti gbogbo ọ́fíìsì mọ́ọ̀mù ni, ilé àlùwàlá obìnrin ni, tẹ́lẹ̀ ètò obìnrin ni, tí ó túbọ̀ obìnrin ni, òkè nígbò yẹn wà. Ọlọ́run máa fún wa lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Bí tí a wà yìí ó ní ilé àlùwàlá fún àwọn ọkùnrin, bí sì wà ń sàlẹ̀ yìí náà ni wà lókè fún àwọn obìnrin. Ibi ní staircase àwọn obìnrin tó wà bá obìnrin òkè bí ló máa wà. Ẹ̀yìn bí ní tọ́lẹ̀tì àti bedroom ó wà. Pẹ̀lú ògo Ọlọ́run a máa lu bí láti gbé wa lọ sí ibi tọ́lẹ̀tì bedroom. Ọlọ́run kún wa lọ́wọ́ síbi tí a bá ètò náà dé òun náà nìyẹn. Ẹ jẹ́ ká síbi bedroom àti tọ́lẹ̀tì. Ibi ni bathroom àti tọ́lẹ̀tì wà, ojú mẹ́fà ní gbogbo ẹ̀, 1 2 3 4 5 6, tọ́lẹ̀tì mẹ́ta, bedroom mẹ́ta. Bó ti wà ń sàlẹ̀ yìí bẹ́ẹ̀ ló máa lókè pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run máa fún wa lọ́wọ́. Ẹ ṣé o, owó tá a ti lé ní 1 million ó tó ń wù àká tó rí bẹ́ẹ̀ sí kó tó máa pọ̀ 70 million la need tí à ń wá láti rí fún mọ́sálásí tó fi parí. Ẹ dákun ẹ rà lọ́wọ́ o. Ibi ọ̀rọ̀ bá dé dé àníjẹ́ sí yóò di sí àmàgbé wa gbogbo gbà. Ọlọ́run